Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n iná ń ṣe mọ́ fún. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá. àsìkò bí ojú ọjọ́ ṣe rí ojú tí ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá etí náà ò ní di ní gbogbo ibikíbi àyíkáyè tí ẹ wà tẹ́tí ní àǹfààní láti máa gbọ́ mi ní òní mo kí gbogbo wa lọ́kùnrin wa mo kí wa lóbìnrin wa mo kí wa lọ́mọdé mo kí wa lágbàlagbà ní gbogbo àyíkáyè ibikíbi tí ẹ ti ń wò mí ní òní tó bá yẹ pààrọ̀ la wà mo mọ̀ kí wa káàárọ̀ tó bá yẹ pọ̀sán la wà mo kí wa káàsán tó bá jẹ́ pé alẹ́ ni a wà mo kí wa ẹ̀kálẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kí eléyìí kó tó mọ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe sí ẹ̀yìn àti àwọn èyí tá a máa ṣe síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ orúkọ mi náà ní Dr. Mutiu Ọlátíbóyè ewé ń jẹ́. Kí ni mo mú wá fún wa ní òní kí ni mo mú wá fún wa ní òní? Òun náà ni tí ọmọ kò bá yíra padà nínú aláboyún mo ti sọrú ẹ̀ sẹ́yìn rí nígbà kan rí tí mo ní a máa wá èso dágbá tá a máa fi ń ṣe èkìrí ẹran iyekíye tàbí méje tá a máa fi ń ṣe jẹ tọmọ náà yíra padà gbogbo ṣe ń jẹ tọlọ́run ọlọ́ọ̀bá ló dá wọn ọlọ́run ló déwé ló dégbò ó sì fi agbára sínú ewé àti egbò ìwọ tó bá ní kò sí ewé kò sí egbò kò bá dáa kó lọ wọ́n pe ewé kan ní ewé kan ó jà ju ata lọ kò bá dáa kó lọ jẹ gbogbo ewé ẹyọ kan yẹ kó kàn jẹ wàá mọ̀ pé ní ewé wà egbò wà lóòótọ́. Ẹ rí ní òní gẹ́gẹ́ bí mo ṣe àdéhùn mi náà ni pé màá sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìgbẹ̀bí nǹkan aláboyún dáadáa ní ètò yìí ní wíìkì yìí lórí ètò yìí tí ọmọ kò bá yíra padà nínú aláboyún kí ni wọ́n ní ká wá wọ́n ní ká wá ewé akónimọ́ra tí a mọ̀ ní ewé sìnkínmínì ewé akónimọ́ra tí àyè bá gbà mí lágbára Ọlọ́run màá lọ fi ewé náà màá sì fídíò ẹ̀ kí gbogbo wa ká mọ̀ ewé tí a bá fi ara lù ó máa ń fà wá ní aṣọ ó dà ó ní ẹ̀gún lára díẹ̀díẹ̀ ewé ni à ń pè ní ewé akónimọ́ra tàbí ewé sìnkínmínì ewé yìí wọ́n ní ká wá ká tú tegbòtegbò ẹ jẹ́ ká gbọ́n yẹ̀pẹ̀ díẹ̀ nù ká sànù dáadáa ká wá kó sínú kẹ́ẹ̀gì kan ẹ jẹ́ ká kì sínú kẹ́ẹ̀gì ẹ jẹ́ ká wá ewé kó pọ̀ sínú bíi kẹ́ẹ̀gì 5 litre ní ká dà sí ẹ wá jẹ́ ká lọ sí ọjà ká bọ́ sí ọjà ká lọ ra ẹfun rógódó tó máa ń dàbí bọ́ ẹ́ẹ̀gì tá a máa ń gbá báyìí bẹ́ẹ̀ ni ẹfun náà sì máa ń rí ẹfun àdówà ìyẹn máa ń gùn ó máa ń fín lára ó máa ń gùn ó máa ń dàbí ìmí ọjọ́ ẹfun rógódó ni a máa lò wọ́n ní ká rà á kó pọ̀ díẹ̀ bóyá ká ra ẹfun yẹn kó tó bí 10 ká wá lọ kó kúnná ká lọ wọ́n ní ká dà sínú kẹ́ẹ̀gì tí tá a kó ewé yẹn sí ká dà sínú kẹ́ẹ̀gì náà tá a bá ti wá dà sínú kẹ́ẹ̀gì náà ká wá da omi sí i ká ṣèkì ẹ̀ papọ̀ ẹ jẹ́ ká gbé pamọ́ fún bí ọjọ́ mẹ́ta aláboyún tí wọ́n ní ọmọ inú rẹ̀ kò yí padà tàbí òun náà fi pé ọmọ yẹn kò mí òun kò fún un lẹ́sẹ̀ nínú oyún wọ́n ní kí irú aláboyún bẹ́ẹ̀ wọ́n ní kó máa mú tó bá di ẹ̀yìn ọjọ́ kẹta kó máa mú ní half cup ni kó máa mú
kó máa mú ní ojoojúmọ́ ní gbogbo ìgbà tó bá fẹ́ mu. Ó lè mú láàárọ̀, ó lè mú lọ́sàn-án, ó lè mú lálẹ́, kó máa mú ní ojoojúmọ́ ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run. Ọmọ tí kò wà nípò tàbí tí kò yíra padà, lágbára Ọlọ́run tí wọ́n bá mu, ọmọ náà ò yíra padà nínú aláboyún. Èyí tí mo ṣàlàyé nípa ti dágbá, ìyẹn tí ọmọ bá dorí kodò nínú aláboyún ni. Tí ọmọ bá dorí kodò, bóyá ó lọ ṣe scan sọ pé ọmọ yẹn o kò wá position tó kò wá position o, nǹkan kan o, ẹsẹ̀ ló gbé sísàlẹ̀ o, instead kó mú orí wá. Ó lá máa ń ṣe ti oní èso dágbà yìí. Kì í ṣe tá a bá lọ ṣe test o, ẹ gbọ́ mi yé o. Kì í ṣe tá ẹ jẹ́ ká lọ ṣe test náà tí wọ́n bá sọ pé ní ọmọ náà kò yíra padà. Ó ní a ṣe wá ṣe irú ètò yìí, a ṣe wá ṣe oní ti dágbà. Ó ní mo ní àwà dágbà, gbogbo wa la mọ̀ dágbà. Mo mú wá sí ètò yìí nígbà kan rí tí mo fi fọ́tò ẹ̀ hàn. Dágbà yẹn ewé rẹ̀ tó bá ti so ọmọ bí tàbí bí ó máa ń so kíní yẹn tó máa ń gùn gbọ̀rọ̀ báyìí, á so tí ó gùn wọ̀rọ̀wọ̀rọ̀. Tí kíní yẹn bá gbẹ tán, òwú ló máa ń wà nínú ẹ̀, òwú yẹn máa ń túká. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nígbà náà ni, tí a bá lè lọ wo àwọn previous video tá a ṣe, ẹ máa bá níbẹ̀. Tàbí mo tún lè tún àlàyé ẹ̀ mú wá kí n kan brief ẹ̀, tẹ́ bá tún wá rí ẹ wá lè gbọ́ dáadáa. Èso dágbà yẹn mo ní ká wá kó pọ̀, ká wá jó pẹ̀lú dàtàrí kan, ká lọ kó kúnná. Tá bá ti lọ, obìnrin tí wọ́n ní ọmọ ẹ̀ ó kò dorí kodò, kò wá position tó yẹ kó wà, ẹ jẹ́ ká wá lọ ẹ̀tù yìí, ká bu díẹ̀ ńbẹ̀ bóyá bí síbí kan. Ẹ jẹ́ ká lọ ata àjọsí bí 7 tàbí iye ká lọ mọ́. Ká wá rẹ ẹran màlúù, ká gé sí iye tó bá wù wá, tàbí ká gé sí 7 tàbí ká gé sí 3, iye tó bá wù wá ká gé sí. Ká wá da ẹran yìí, ká dà sínú ìsasùn àsèjẹ. Ká wá da ẹ̀tù ní lára èyí tá a jó tá bu díẹ̀ ńbẹ̀, tá lọ ata àjọsí mọ́ yẹn, ká dà sórí ẹran yẹn. Tá bá ti wá dà sí, ká bomi díẹ̀ sí, ká bu epo sí, ká wá sè. Tó bá ti jiná, wọ́n ní kí aláboyún náà kó jẹ. Tó bá ti kó jẹ, ẹ̀tù tó kù kó máa fi omi lò tàbí kó máa fi fọ́ ẹ̀kọ mu. Ní agbára Ọlọ́run, ọmọ náà yóò wà ní position. Lẹ́yìn ìgbà tó bá ti ṣe tán, kó lọ ṣe test níjọ́ kejì sí ìjọ́ kẹta, kó lọ tún test ẹ̀ sí padà. Pẹ̀lú ògo Ọlọ́run àti agbára Ọlọ́run, ọmọ náà yóò ti wà ní position. Agbára ewé àti egbò, Ọlọ́run fi agbára sí inú ewé àti egbò. Àmọ́ aláìmọ̀kan èèyàn ni ó máa sọ wípé ní kò sí ewé, kò sí egbò. Ìwọ tó bá ní kò sí ewé, kò sí egbò, ǹjẹ́ ó ti lo àgbo jẹ̀dí kò ṣiṣẹ́ lára ẹ̀. Torí ẹlòmíì wọ́n believe pé bóyá nítorí pé nǹkan ò ṣiṣẹ́ lára àwọn, náà fi believe pé kò sí nǹkan tó ń jẹ́wé, kò sí nǹkan tó ń jẹ́gbò. Lọ sọ pé kò sí ewé, kò sí egbò lọ́dọ̀ àwọn ka ènìyàn. Kán wá náà ló ka lùwòwò, kó wá mọ̀ yìí pé ní ewé ń bẹ, egbò sì ń fọhùn. Ẹni tí nǹkan ò bá ṣe rí ni ó mọ̀ sọ pé kò sí nǹkan. Àmọ́ ẹni tí nǹkan bá ṣe rí yóò mọ̀ pé nǹkan ń bẹ. Bẹ́ẹ̀ ni nǹkan wà. Àní ṣe ewé já, àní ṣe egbò wà ní àṣẹ Ìdùmarè. Tó bá dìgbà míì, á tún máa mú àwọn ètò míì tó tún yàtọ̀ sí eléyìí wá, bí ògo ṣe ń jẹ́ t'Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn nǹkan tí a sọ̀rọ̀ nípa èyí, nípa nǹkan aláboyún, ẹ máa bá nínú àwọn ìwé wa àṣírí ewé àti egbò. Àṣírí ewé àti egbò volume 8 and 9, gbogbo ẹ̀ pátá ló wà ńbẹ̀. Ẹ kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.ewenje.com tàbí kẹ́ ẹ bá a sọ lórí wẹ́bsáìtì orí nọ́mbà wa tó ń display yìí, WhatsApp nọ́mbà wa tó ń display 09053332747. Tó bá dìgbà mi á tún máa mú nǹkan mẹ́wàá. Ó dàbọ̀. Ewé